lánàá ni mo wá tí mo wá sọ̀rọ̀ nípa ọ̀gbẹ́ni Robbie tọ́rán ìyàwó ẹ̀ lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà àbí tí òun àtìyàwó ẹ̀ jọ. Would you like to know when someone is on? tán jọ pawọ́pọ̀ ránra wọn lórílẹ̀-èdè Amẹ́ríkà with the hope pé kíyàwó kọ́kọ́ lọ. Lo and behold, lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló pè mí lẹ́yìn ètò pàápàá jùlọ àwọn tó wà lókè òkun tán sọ pé kékeré ni ti Robert tá à ń sọ nípa rẹ̀ pé bẹ́gbẹ́lẹ́mù kó àwọn èèyàn bá sọ̀rọ̀ lókè òkun èèyàn bá wọn sunkún máa nǹkan tiẹ̀ sọ pé náà lọ̀rẹ́ òun náà ń fèsì ọ̀rẹ́ òun kan náà ń fèsì ẹ̀ wọ́n ti lé jáde torí ìyàwó tó bímọ 3 fún àwọn ilé ìbímọ fúnra wọn o ìyàwó wà ní Nàìjíríà ọkọ lọ́kọ́kọ́ lọ ọkọ wá wò wípé kóun ó sì kí ọ future fún ìyàwó àtọmọ ó ní kí ìyàwó ọmọ ọkọ ọmọ 3 bò náà lọ bá wọn ṣé wọ́n débẹ̀ ìyàwó ti lé jáde kúrò nínú ilé o. So ìyẹn kọ́ ni mo bá wá lónìí ohun tí mo bá wá lónìí ni trending video kan tẹ́yìn wò tèmi wò lórí ìtàkùn ayélujára níbi tí a ti rí máa nǹkan tó rìkọ́ọ̀dù House of Rep member kan tó ní ó ń mùfẹ́ ìkọ̀kọ̀ pẹ̀lú ìyàwó ilé òun á sọ̀rọ̀ rẹ̀ so mo rí pé mo béèrè ìbéèrè kan nínú tọ́pìkì program mi ìta ń jẹ̀bi náà méjèèjì gan whose fault ta ló jẹ̀bi adóniláya ni àbáyá tí wọ́n dó àbẹ́ni tó níyàwó kò sí ní tójú òréré tá a bá sọ wípé ọ̀rọ̀ ńlágbára ọ̀rọ̀ ò lágbára Ọlọ́run bá mi ń gbọ́ kò sí ní tójú òréré tuntun kọ́ la dé sí tẹ̀rùn ọmọ pàdé òjò lọ́nà man yẹn sọmọ encourage ọlọ́ọ̀bá wọn lóòtẹ́ẹ̀lì ta ló sọ fún pé wọ́n wà ń bẹ̀ bó ló ṣe mọ̀ pọ́n wà lóòtẹ́ẹ̀lì tó fi débẹ̀ ní gẹ́ngẹ́rẹ́ tí wọ́n fẹ́ jáde because kí man yọ sanwó fún attendant hòtẹ́ẹ̀lì lọ́kọ́ dé ìyàwó wà nù mọ́tò kó sọ̀kalẹ̀ so mọ́ ń bọ̀ ẹ kọ́kọ́ bá mi share program yìí ná ẹ jẹ́ kí àtọkùnrin àtobìnrin tí wọ́n láǹfààní àti máa gbọ́ mi kí wọ́n wo ìṣẹ̀lẹ̀ yìí ọ̀rọ̀ ń bẹ nínú ẹ̀ allegedly ẹni tí wọ́n fẹ̀sùn ọ̀rọ̀ ọ̀hún kàn ọmọlẹ́gbẹ̀mọ aṣojúṣòfin nípínlẹ̀ Cross River ni allegedly o bí àwọn tí wọ́n mọ̀ bí wọ́n ṣe sọ ńgbà tá a rán yàn lọ ilé-ìgbìmọ̀ aṣòfin tọ́jápò náà ní tó ń gbàyàwó wa ẹ rí ibi kádàrá pín wa sínú a ní kéèyàn lọ sójú wa mo sójú wa ó sì rówó ń bẹ àwa náà lọ́wọ́ àfowó ọyàn jẹ́ ńlé Ọlọ́run ó pín dáadáa tàbí ká sọ pọ́lọ́run ọba mi ó tún pín ọba tó pín kó pín dáadáa so ẹ bá ń pín program yẹn jọ mò ń bẹ̀ yín ni ẹ dákun torí Ọlọ́run ẹ bá mi pín program yìí o ẹ já dúró ṣẹ́jú kan káwọn èèyàn fi bá mi pín because ọ̀rọ̀ yẹn ẹ̀kan péré náà ni mo fẹ́ sọ God bless you sir God bless you sir you are welcome sir ọ̀rọ̀ yẹn ẹ̀kan péré náà ni mo fẹ́ sọ so
mo dẹ̀ fẹ́ kí àwọn èèyàn ó bá mi fi etí ayọ̀ gbọ́ ṣùgbọ́n ká jẹ́ káwọn èèyàn wọlé díẹ̀ kọ́mọ́dà nìkan pèrò tí sọkọ ìyá ẹ̀ kọ́mọ́dìjú ànìkànjó tí kọ́ni lẹ́sẹ̀ ẹ káàbọ̀ bẹ́ẹ̀ ṣe ń wọlé o mi ò ní wáyé tí ẹ̀ ní wá mi tí à ní wára wa tì ẹ sí ẹ kú ojoojúmọ́ ẹ kú àtìgbàdégbà ẹ kú ìfẹ́ sìnkú ìgbà gbogbo ẹni tá a rán lọ kọ́ lọ sójú wa nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin tẹ bá bi èmi léèrè mo ti sọ lọ́pọ̀ ọgbà ó yẹ ká scrap Senate ká scrap House of Rep ká máa rán speaker state kọ̀ọ̀kan lọ sí Àbújá lẹ́ẹ̀kan lóṣù láti lọ́ọ́ mọ represent wa because òfin tí wọ́n ń ṣe gangan kò yé mi tó didi ọdún fi máa yípo mi ìmọ̀ òfin tó ń ṣe nílé ìgbìmọ̀ aṣòfin but bóyá yìí lè sọ fún mi láti gbà tá a ti padà sínú òṣèlú ìjọba àwa ara wa láti 1999 mo fẹ́ kẹ́ ẹ kàn jọ́ torí Ọlọ́run kẹ́ ẹ tọ́ka òfin yẹn tó ran mẹ̀kúnnù lọ́wọ́ òfin tó wà effective tó ràn wá lọ́wọ́ tó change ìgbésí ayé wa lẹ́yìn òfin tó máa fífọ́ wọn bọ́n ṣe fẹ́ máa gbowó wọn ní kọ́tàkọ́tà náà fẹ́ gbà lóṣù mọ́ kó lè bá lówó ra wọ́n fẹ́ máa gbálẹ̀ 4 lọ́dún láì gba location láì ṣe pé wọ́n ó ṣe títì wọ́n ó ṣe ná bí kádàrá ṣe pinnu so ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ bá mi pín program yẹn now ọ̀rọ̀ arákùnrin ọ̀hún ó go viral bí àṣà olóyìnbó oríṣiríṣi ẹ̀ka nìtàn ọ̀hún pa àwọn tí ó ṣe ẹ̀yẹ sí ẹ̀yẹ àwọn tí ó bá kẹ́dùn àwọn tí ó búyàwó àwọn tí ó bu ọkọ àwọn tí ó bu ọmọlẹ́gbẹ̀mọ aṣojú ṣòfin wọn bu kálukú ló ní ẹ̀bùn tiẹ̀ látọ̀dọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ bá bi èmi náà léèrè mo fọlọ́run búra àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n lẹ́bi tiwọn ṣùgbọ́n ẹ̀bi ta lọ́pọ̀ jù ẹ̀bi ọkọ ni adóniláyọ̀ jẹ̀bi aya yín nìkan ni kẹ́ ẹ kìlọ̀ fún aya ò dẹ̀ ṣe é kìlọ̀ fún this time around aya yín ni kẹ́ ẹ tọ́jú àwọn obìnrin kan ń bẹ tó jẹ́ pé lọ́jọ́ tó ti fẹ́ wọn ló ti yẹ kí wọ́n gún ti mọ̀ wípé aya aláya lọ fẹ́ yóò bá lọ wọ́n bọ̀ yóò bá ti gbọ́n jù yóò bá ní ẹni fẹ́ arẹwà fẹ́ ìyọnu wọ́n ní gbogbo ẹni ní bá wọn tán bọ́ bá pàdé ọkùnrin tó dì mọ́ gbàgì tó bá fẹ́ mọ bínú aníṣòwò dá mọ́ ni ọmọ ẹ̀gbọ́n dádì mi tó ń gbé Sókótó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ó ẹ̀ṣẹ̀ dé níbẹ̀ yẹn ó lè jálè ẹni ìwọ náà dẹ̀ bó ń tàn lọ́wọ́ my brother ẹ kú ọjọ́ mẹ́ta o báwo níṣẹ́ ilé mi ńkọ́ family ńkọ́ onímọ̀ pa lè ìyàwó ẹ̀ lu kí pẹ̀lú sùúrù so bọ́ bá fẹ́ fẹ́yàwó my lovely brother wo capacity iṣẹ́ apá rẹ̀ èèlò ní wọlé fún ọ kó tó pick obìnrin kò sóbìnrin tí ò lè fi yàn lẹ̀ kò sí obìnrin náà tí ò lè fi yàn lẹ̀ kò sí obìnrin náà tí ò lè lọ bá ẹni tó dáa jù ọ́ lọ lovely brothers and sisters láyé àtijọ́ lobìnrin ń dúró sílé ọkọ káwọn èèyàn má bàa sọ̀rọ̀ sí láyé ìsìn kọ́ o tìdùnnú wọn fi ń kọ́ jáde ilé ọkọ ayọ̀ àti ìdùnnú ni wọ́n fi ń yàlè àwọn kan tó ní ẹgbẹ́ rẹ̀ tó jẹ́ pé láàrin wọn ẹni tí ó bá ń yàlè wọ́n á ní dèdèrìn ni wọ́n á lẹ́gọ̀ ni wọ́n á ní kò já sí wọ́n á ní kò mọ bí ṣe ń lọ wọ́n á nínú ìṣẹ́ ló fẹ́ kú sí lo and behold ayé àtijọ́ lobìnrin tí fẹ́ èèyàn bí èèyàn ṣe rí o
ayé àtijọ́ lóbìnrin tí ní ìfaradà ní kọ́ mọ́ ìfaradà wọ́n á jẹ́ kó yí ọ wípé àwọn ti rìn jìnnà sí sùúrù lérè ọlọ́run ṣògo làwọn wà ńbẹ̀ làwọn dúró sí ńbẹ̀ làwọn ó sì takú sí ta ló wá jẹ̀bi kì í ṣẹ́jú eléyìn gangan òòṣà òkè tó da tí ọ̀dà sọ bò ó ní ká báwì lóòótọ́ àwọn obìnrin kan ń bẹ tó jẹ́ pé kò sí bó ṣe tọ́jú ẹ̀ tó yọ padà lọ náà ni Yorùbá fi pé ká kógun ilé fún kólékólé kò pé ọmọ jalè díẹ̀ sí bẹ́ẹ̀ fi gbogbo ọ̀dẹ̀dẹ̀ jìyàwó àlè kò pé ọmọ fèrè ẹ̀fà lè lọ kò sí bẹ́ẹ̀ sì fẹ́ tọ́jú ẹ̀ tó kọjá pé òun fún lówó oorun òun fún lówó oúnjẹ òun raṣọ sí lọ́rùn òun fún ní pocket money òun tọ́jú ẹ̀ my lovely brother bí òun tọ́jú ẹ̀ bí agbára rẹ̀ ṣe mọ ni o ọmọ bóyá bí n tó ń fẹ́ ṣe tó àwọn ọkùnrin ní ìṣòro tọ́pọ̀ ilé ìtọ́jà jù nù ṣòro òní wípé bí wọ́n bá sọ fún wa pé àwa kọ́ la làwọn ọmọ tá a bí káwọn láìsàn rọparọsẹ̀ torí pé ó di lọ́jọ́ òkórè kágbé tó yin rẹ̀ lágbẹ̀ ó dìgbà tá a bá dàgbà tá a dògbó ká tó lè sọ wípé àwọn ọmọ wa àwa la ni wọ́n pẹ̀lú táwọn obìnrin ṣe nísìnyí confidently ni woman yẹn jókòó sínú mọ́tò honorable yẹn ó tún sọ fọ́kọ ẹ̀ wípé òun ò tẹ̀lé wọn wọnú hòtẹ́ẹ̀lì náà òun wá sí màsáàjì ni màsáàjì pẹ̀lú ọkọ ọlọ́kọ ó jókòó síwájú ọkọ rẹ́múrẹ́mú aṣọ tó wọ̀ gán tó wọ̀ kò bó ní tantan kò dé làjì tán ẹ̀ bá a sọ dẹrí amẹsẹ̀ ẹkọ̀ lọ bó lè yóò ṣe ṣàlàyé lẹ́yìn fún wa àkọ́kọ́ kí lè jọ lọ sí lóòtẹ́ẹ̀lì ìyàwó mi lóòtẹ́ẹ̀lì nínú mọ́tò ọkùnrin àlàyé kí lẹ wá ṣe fún mi sanjọ ní bísínẹ́sì papọ̀ okòwò wọn jọ dàpọ̀ tá a sọ pé business partner ni wọ́n tó bá fẹ́ ṣèjíròrò lórí bísínẹ́sì èwo lóòtẹ́ẹ̀lì lílọ so ìyàwó yẹn ó disappoint mi pátápátá now ta ni ẹni tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ gangan wọ́n pè ní right honourable Mike Etta ẹ̀jẹ̀ ń dárúkọ ẹ̀ báwọn a Federal House of Rep member representing the Obubra/Etung Federal Constituency and chairman of the House Committee on Environment ni wọ́n pè honourable yẹn okay ó rí arábìnrin tó rẹwà ọ̀nàwọ́ ìfẹ́ sí arábìnrin gbà torí pé àfilọ̀ lórun orí kẹ̀kẹ́ àbídòwò ká tó pọ́n ni anybody lọkùnrin lè toast o so obìnrin ó wà culturally kò wà culturally ó wà religiously kò wà religiously anybody lọkùnrin lè dẹnu fífẹ́ kọ kò bá ti bímọ tán nú eyín ìbá àmọ́ sí lẹ́nu rẹ ọkùnrin lè dẹnu kọ́ bọ́ bá wù ú ọkùnrin ń dẹnu kọ ẹni tó wà nínú oyún so àwọn tí máa ń sọ pé ọkùnrin cheat tó bá róbìnrin kan ní I left my husband because he was cheating kí ni jẹ́ pé ọkùnrin ò ń cheat o we were polygamously created Ọlọ́run dá wa ní olóbìnrin púpọ̀ ń làwọn bàbá wa ṣe ń fẹ́yàwó tó pọ̀ láyé àtijọ́ wọ́n á fẹ́ méjì wọ́n á fẹ́ mẹ́ta bágbára wọn bá ṣe gbé sí wọ́n á fẹ́ mẹ́rin wọ́n á fẹ́ márùn wọ́n á fẹ́ jù bẹ́ẹ̀ lọ bàbá tèmi fẹ́ 10. àwọn ìyàwó wọn dẹ̀jọ́ ń gbé láyọ̀ àtàláfíà wọn ò bínú síra wọn kálukú gba kádàrá wọn á lọ́mọ mi ní ọ̀wọ̀ yàrá mi ẹ̀yin obìnrin ìsìn pẹ̀lú Christianity táwọn pastor ń preach
ń gbé ọkọ kan ìyàwó kan kí oníkálukú kó sì ní aya tirẹ̀, ẹni fi aya rere orójú rí Ọlọ́run, wọn á ní kò dáa kéèyàn fẹ́ ìyàwó tó pọ̀. ẹ ń bá níyàwó méjì wọn á ní òní ṣe díkìn, ẹlòmíì ó lé ìyàwó ẹ̀ kan lọ, ẹlòmíì ọkọ ìyàwó kan, ẹlòmíì kò ní lè fẹ́ ìyàwó méjì torí kó lè jẹ díkìn. díkìn bo ní díkìn gbé ọ lọ. ọjọ́ alẹ́ wọn bàjẹ́ lójú ayé wọn nígbà tí wọ́n young lọ́jọ́ alẹ́ wọn ti bàjẹ́. torí pé àwọn obìnrin níwà kan they are unforgiving. obìnrin ò kí ń dárí jìyàn tán o, yọ sẹ́kù wọ́n wà ní ọjọ́ tí wọ́n ò fi fìyà rẹ̀ jẹ ọ́. so obìnrin tí ó fi rẹ̀ fà lè lọ kò sọ́gbọ́n tẹ́lẹ̀ dáa, yọ padà lọ náà ni. so ẹjẹ́ á gbọ́ nǹkan tí arákùnrin yẹn gangan sọ, ẹ̀yin náà ti rí ibọ̀ kó lè wọ̀ on record, ẹjẹ́ á gbọ́rọ̀ ẹ̀. I told you to stay away from my wife. I told you to stay away from my wife. I told you to stay away from my wife. I told you to stay away from my wife. You are a useless man. You are a useless man. Why are you? You are a useless man. Why are you doing this? You ever got phone man. I'm going to call. You are a useless man. You are a useless man. You are a useless man. You are not going anywhere. You are a useless man. You are a useless man. ẹ máa gbọ́rọ̀ o. House of Rep member yẹn ló sọ fún pé you are a useless man, you are a useless man, you are not going to anywhere. Kéèyàn sọ wípé ẹnìkan ò ní kọjá. Òfin wo ló sọ bẹ́ẹ̀? Mo gbọ́n gbà tọkùnrin sọ̀rọ̀ ní àwọn ọ̀rọ̀ tó sọ kó tó di pọ́ sọ̀rọ̀ tán. Ńgbà tí yẹn lọ sọ pé ó máa pe bóyá ó máa pọ̀ ọlọ́pàá, ó ní kó pe IG, ó ní petition ń lọ lọ́wọ́ ní kíní yẹn court. Petition kí ló fẹ́ lọ jàre? ń gbé èèyàn kan fẹ́ yàwó ẹ, bí yàwó ẹ bá sọ pé òun ọ̀lọ́kọ́ ńlé ńkọ́, tàbí tó bá sọ pé ọkọ òun wà useless, ọkọ òun ò nítumọ̀, ọkọ òun ọ̀dá, ọkọ òun ò tọ́jú òun, ní ọba tó ń jájú ọ lójú lè bá máa dé kóòtù níyàwó bá máa sọ pé ọ̀tọ̀ ní táwọn lọ ṣe ń bẹ̀ ṣá. Because as far as I'm concerned, arákùnrin yìí ó go to the extreme. Kéèyàn ó ṣe nǹkan láṣejù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe ṣe. Ó rìkọ́ọ̀dù wọn fún evidence ló ti tó. Bọ́ bá jẹ́ mi lòun ní mo lọ opportunity láti rìkọ́ọ̀dù wọn fún evidence nígbà tá a bá rojọ́. Kò dẹ̀ sẹ́ni tó lè pè mí kalẹ̀ fún ẹjọ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n fún evidence láti fún ẹnikẹ́ni tó bá sọ pé kí n gba ìyàwó mi padà láti sọ fún yín pé bọ́ bá jẹ́wọ́ ń kọ́ sà, bọ́ bá jẹ́ yín ń kọ́ mà. You are a useless man, kíní kankankan. My question, at the end of the day, ṣé yóò tún gba ìyàwó yìí padà? Ṣé yóò tún máa fẹ́ lọ? Àbí yóò kọ́? Béèyàn ọba nígbọ̀nsẹ̀ jẹ lákìtàn, èèyàn kì í lé ajá kó ń bẹ̀. My own is o ti rí wọn already, o ti yọjú síyàwó, kò yẹ ṣe pé wọ́n sọ fún ọmọ o ti rí. Ẹni tó wá sọ fún ọ pé wọ́n ń bẹ́ńbẹ́, a lè sọ fún ọ pé ó ṣe ọ́ lóore tàbọ́ bà ọ́ nínú jẹ́ torí ìbànújẹ́ ayérayé ni. Àwọn kọ́ ló disgrace ara rẹ̀ ló disgrace. Ọkùnrin yẹn ni mo ń sọ ń pa rẹ̀. Òun ló disgrace ara rẹ̀. Sóbìnrin yẹn ti bímọ fún, ó ti máa bímọ fún. Báwo làwọn ọmọ ẹ̀ ṣe máa fi ìtàn bá wo fídíò yìí lọ́jọ́ iwájú tàbí nísìn kí ni èjì àwọn ọmọ ẹ̀, ṣé wọ́n ti gbọ́n ṣé wọ́n ti dàgbà? How they feel? Tán bá ń rí fídíò yìí lọ́la kan. Now, ìyàwó lòun wá ṣe màsáàjì ni, owó kíni ọ̀gá honorable lọ rí san fún hotel attendant tó gbé káàṣì dání lọ. God bless you sir, God bless you, ẹ káàbọ̀. Owó kí ló lọ san fún hotel attendant? So wo pé wọ́n wá ṣe màsáàjì ni, kí ni tiẹ̀ láti gbóbìnrin olóbìnrin lọ ṣe màsáàjì? But like I said, adóniláyà ò jẹ̀bi, aya yín ni ẹ kìlọ̀ fún, aya yín ni ẹ fìdí ẹ̀ mọ́lé, aya yín ni kẹ́ ẹ kápọ̀ ọ̀kan jú ayín. But unfortunately kò sí bí ẹ̀dá ti fẹ́ ṣe tá a fẹ́ kápọ̀ ọ̀kan jú àwa lórí ọ̀rọ̀ àwọn obìnrin.
ilé ìtọ́jà jù ń bẹ̀ ni pé kí ẹ̀dá ó fún rẹ̀ nífọ̀kànbalẹ̀ ìsì mind ẹ ìsì heart ẹ lórí ọ̀rọ̀ obìnrin. mọ́ kọkàn lé wọn pọ̀ o, mọ́ trust obìnrin o, ìyàwó mi ò lè ṣe, ìyàwó mi ò jẹ́ ṣe, mọ́ fọkàn sí òjò torí Ọlọ́run o, torí jọ́ tí ó bá ṣẹlẹ̀ ó fẹ́ pokùnso o. màmá yín sọ pé kò sóbìnrin tó mọ́, ìwọ náà máa sọ pé kò sóbìnrin tó mọ́, including my wife, máa tètè sọ bẹ́ẹ̀. kọ́ má jẹ́ pé àwọn tí wọ́n bọ̀ ọkù náà lẹ́jọ́ máa sọ̀rọ̀ tàbí àwọn tí ń bọ̀ ọkù náà lẹ́jọ́ máa sọ̀rọ̀ táwọn máa yín mu sí ọ lẹ́yìn pé ọ̀dẹ̀dẹ̀rìn kò dé òbí lè pé kọ̀ káṣá olórí burúkú ẹ̀ ò tiẹ̀ mọ̀ kó lè mọ̀ láéláé ìwọ̀n ń gbé ọmọ kó lè mọ̀ láéláé nígbà tí ìsèpọ̀ wẹ̀jú kó lè mọ̀. Kennedy ò ní wípé ojú ò ṣe é fi mọ̀ wà ẹ̀dá. ẹni tó rọrùn fún jù láti báyàwó rẹ̀ lò pọ̀ ńlẹ̀ tó súnmọ́ ọ, ẹni tí ó wọlé tí ò ní sẹ́ni tí ó lè béèrè lọ́wọ́ ẹ̀ pé kíni ń wá. ló fi jẹ́ pé bẹ́ẹ̀ bá délé àwọn olówó kan, àwọn dírẹ́fà ni máa ń báyàwó wọn ṣeré, àwọn gateman ni máa ń báyàwó wọn, torí ẹni abásùn tì là á jarun pálù. ta ni ó wọlé bàbá olówó? bó ló ṣe débẹ̀? sáwọn èèyàn ní rí ọ bí bàbá olówó bá délé tó ká ọmọ bẹ̀ ńkọ́. ṣùgbọ́n gateman tọ́jà pé tó bá gbọ́ pínpínpín o lè sáré wọ ṣòkòtò tí ọmọ sáré bọ̀ lẹ́nu géètì tó o máa pé sẹ̀bílì ńbọ ló ti wà látàárọ̀ sóò gbọ́ pé mo ra olúwa mi ìmọ̀ mọ́ màgbó kan ni o ìgbọ̀nsẹ̀ ń kọjá bẹ́ẹ̀ ẹ̀ẹ́kẹ́ta tí wọ́n lọ lé ìgbọ̀nsẹ̀ lélẹ̀ ẹ dákun ẹ foríjì mi yóò pé wọ́n ṣe bẹ́ẹ̀ mọ́ o wọ́n náà ò ní mọ̀ wípé ó ẹ̀sẹ̀ lo madam sẹ́jẹ̀ tán ni kò sí ti ń jẹ́ low class ńgbà tó obìnrin bá ní ìdí ẹ̀. so pápákọ̀ ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ arákùnrin yìí tán. A useless man. You are a useless man. You are a useless man. That's what you are. You are a useless man. You've destroyed my home. You've destroyed my home. You've destroyed my home. Mo bá destroy ilé ẹ ó yẹ ṣe máa lọ lé. Kọ́ ọmọ yọ̀ dáràn márùn ajá dùnmóyè. Tọ́jà pé dùnmóyè ń bẹ lẹ́wọ̀n ajá rẹ̀ tó ń padì aládìẹ ẹ̀jẹ̀ ńlé. Kò sẹ́ni tó destroy ilé ẹ. Reality ni. Ńbo ni wọ́n ti fẹ́yàwó yàwó ìlú wo ni? Throughout the federation ìlú wo ni wọ́n ti fẹ́yàwó yàwó? Including àwọn tó ń gbélé face me and face you. Ìwọ tó bá rò wípé owó nìkan ni tó bá ráwọn tí àwọn ọlọ́kadà ń fẹ́. Sorry. Tó bá ráwọn tó ọlọ́kadà ń fẹ́. Ẹni tó ń yàlè tó ọlọ́kadà ọ̀wọ́ pọ̀. Kọ́lọ́n dáríjì mí. Àwọn obìnrin ọ̀pọ̀lọ́ wọn wà flexible, ọ̀rọ̀ kékeré máa ń jẹ wọ́n. O lè jọ ọ̀rọ̀ tí wọ́n ń sọ lórí ọ̀kadà náà ti ẹ̀ change number. Má kó ọ̀rọ̀ obìnrin sọ́kàn brọ́dà mi. Ẹ̀gbọ́n mi ẹ má kó ọ̀rọ̀ obìnrin sọ́kàn, dáàdi ẹ má kó ọ̀rọ̀ obìnrin sọ́kàn. Kò nítumọ̀ kan fẹ́ báyìí, fẹ́ ọ̀rẹ́ obìnrin báyìí, wà ní ìsinmi. Ìyàwó àwọn tó jẹ́ gbajúmọ̀ wọ́n bá wọn sùn. Oríṣiríṣi kọ́ lẹ gbọ́ sẹ́yìn ni. Ìyàwó àwọn èèyàn tó lówó lọ́wọ́ wọ́n bá wọn sùn. Ìwọ ọmọ sọ pé owó lobìnrin mọ̀ pé torí owó lè ẹlòmíì náà fi ń yàgbé kì í ṣe torí owó nìkan ni lobìnrin fi ń tẹ̀dílẹ̀ fún yẹn o. Ìmíì lè sọ pé ntọ́jẹ́ kó wọ́n máa ṣe ni pé kíní ọkọ ń kéré. Ṣé kò rí kan tó fẹ́ra wọn ni? Ṣé bá jọ déètì ara wọn? Ọ̀rọ̀ kékeré máa ń jẹ obìnrin. Bọ́yọ́ ọlọ́kadà gbé lọ́wọ́ sọ pé àná ga ọmọbìnrin tí mo gbá mo didi wákàtí 3 mo ṣe lórí ẹ̀ òun máa sáré rò ó pé ọkọ ń ṣe ní oníṣẹ́jú 3 ni pé irọ́ lẹ̀ ń pa iṣẹ́ lo nǹkan mi lo nǹkan o Ọlọ́run bá mi gbọ́ mi lo nǹkan mi kúkú mu nǹkan kan agbójẹ̀dì ló kéré jù mi mú ẹ strong nìyẹn o mo ń gbọ́ màdàmú
ọ̀rọ̀ kékeré yóò sì jẹ wọ́n ní ọmọ fọ́ táàpù ọlọ́kadà látẹ̀yìn eléyìí ó gbé àwọn oníṣẹ́lẹ̀ eléyìí o kẹ́yìn ó gbé madam ṣe bínú àbí mo lè gba nọ́mbà feel free kò sí wàhálà obìnrin tí wọ́n ń pọ́nlé tó torí ẹ̀ ti jí lọ síbi iṣẹ́ láti dájí sọ́rí o ẹ̀yin ìyá wa o àtàwọn tó dàgbà àtàwọn tó kéré mi sọ pé gbogbo wọn ló níṣe o but do not trust any woman gbólóhùn mo jẹ́rìí ìyàwó mi tó bá jáde láti ẹnu ẹ ọ̀nà méjì ló pín sí àkọ́kọ́ kó o fi fún rẹ nífọ̀kànbalẹ̀ ẹlẹ́ẹ̀kejì kó o fi escape kó láàrin àwọn èèyàn kàn mọ́ sọ wípé kò sí trust láàrin wa àtìyàwó ẹ do not trust any woman obìnrin tó máa kó jáde ńlé rẹ lọ́la yóò dá oúnjẹ fún ọ lónìí kódà yóò gbé ìdílé fún ọ lónìí ìrírí ló ṣàgbàfọ́ gbọ́n so pápápá lórí ti máàlù yìí to the best of my understanding honorable yẹn ò ní ẹ̀bi kankan bíi ti wù kọ́ mọ́ tí n bá bọ́kùnrin lórí ìyàwó mi nínú ilé mi òye yé mi pé agreement ní ń bẹ láàrin wọn ọkùnrin tí mo lè bájà láyé kí ló ṣe nẹ́tíwọ̀kì Facebook kí ló ṣẹlẹ̀ so tó bá padà wá ọkùnrin tí mo lè bájà láyé òun náà ni mo fẹ́ ṣe kíni kí ló stop Facebook báyìí ṣé èdè pọ́n flag program yẹn ṣe máa flag ẹ̀ wọ́n lè flag ẹ̀ o kàn wọ́n flag ẹ̀ o. Wonder shall never end. Wonder kí ni ọ̀ end. Wonder shall never end. Welcome back. Wonder shall never end. Now man yẹn lọ sanwó fún receptionist hòtẹ́ẹ̀lì yẹn man yìí sọ pé wonder shall never end èmi ò kò yé mi age ẹ̀ because ẹ bá wò rí sí tiẹ̀ náà ó dirun bí obìnrin ni man yẹn dirun bí dàda tó pọ̀ wọ́n sọ pé wonder shall never end tìyàwó rẹ̀ kọ́ làkọ́kọ́ òun sì kọ́ ni ọkàn yìí ìyàwó ẹlòmíì dágbére night fiji fún báyìí nísìnyí ọ̀dọ̀ ọkùnrin ló wà tí ó gbóhùn lórí òkè àdúrà ọlọ́jọ́ mẹ́ta ọ̀dọ̀ ọkùnrin ní ó ti lo mẹ́tẹ̀ẹ̀ta àwọn ọkùnrin gọ̀ọ̀gàn àdèmọ́ sọ pé obìnrin ọ̀gbọ̀n á sọ pé agbọ́n àwọn obìnrin létí irọ́ o àtètè àtọ́gbọ́n obìnrin lónìí eléyìí tí wọ́n bá fẹ́ ká wà ní control ẹnìkan la máa wà ní control ẹ̀ I swear to Almighty God women are very wise eléyìí tí wọ́n sọ fún ọ pé òun lọ Fiji yóò kọ́kọ́ dé Fiji lóòótọ́ yóò ya fọ́tò yóò rìkọ́ọ̀dù fídíò níbi títí ń gbàdúrà Olúwa yóò tún máa gbàdúrà fún ọ dọ́gbẹ́ that is my wife she is praying for me Ọlọ́run ló ní kí n ní àfàdúrà jagun gẹ́gẹ́ bí ìyàwó lẹ́yìn short fídíò yẹn lálẹ́ ọ̀n lọ sùn níbi tó lọ lẹ́yìn ìjọ kẹta yóò sì bọ̀ àdúrà lórí òkè ń pọ̀ pásítọ̀ kan wọ́n gbé pásítọ̀ kan wá láti Ìjẹ̀bú back to back làdúrà tó yàn ó kàn yàn fún wa léraléra ni ìwọ́n náà gbé àdàlẹ́ wọ́n ṣe wàhálà jẹ́ sáré bọ̀ dáná oúnjẹ Olúgbénga Adébóyè of blessed memory ó ní ǹjẹ́ ti gbọ́ pé nǹkan mẹ́ta kan ṣòro wádìí láyé ipa ẹyẹ lójú ọ̀run ipa ọkọ̀ lójú omi èmi wá fi kan kún ipa bàálù lójú ọ̀run kò sẹ́ni tó lè rí àti ìbáṣepọ̀ láàrin obìnrin tó ti lé àlè ẹ̀dẹ́ tó ti jàǹtìrìtì tó tún wẹ̀ lọ́hùn ńgbà wọn gbọ̀nra wọn ná
ó wẹ̀ lọ́ọ́ lo pàfúùmù ó nunu ẹ̀ nígbà tó so gbogbo tó tún wá fọlọ́run ọba mi sẹ̀rí ojú ẹ̀ lọ́jà yọ ọkọ ẹ̀ ní sí òsì ó ní ibà ni o ọkọ ẹ̀ tó dì mọ́ jàn ọba agbágbó bàkánná òun lọ́ba bù lọ́ba fẹ́ ó tún gbé sọ́ọ̀tọ̀ tó mú àyàkàtà ọlọ́run mọ́ pinnu ẹ̀ sí nkẹ́ àmì. wọ́n sọ pé bá ní ìwọ máa sáré káàkiri yóò tó máa yín mu lábẹ́ aṣọ pé dẹ̀dẹ̀rìn máa sáré ká ń bí ẹ̀rú ilé ayé ti bà mí níjọ́ tóbìnrin kan pè mí ọmọ méjì ló ń bì àkọ́kọ́ tó ti lé lọ́dún 4 kì í ṣe ọkọ òun ló ní ó sọ̀rọ̀ débì kẹ́kún gbọ̀n mi ó láàánú ọkọ ń sì ń ṣeun lọ́jọ́ òkú mọ bó ṣe ń sáré káàkiri nítorí ọmọ tí ò kì í ṣe tiẹ̀. ọmọ ti wá pọ́dún 4 as at then. So now. That's a very that won't happen. Nothing happened. Ta ló sọ̀rọ̀ yẹn receptionist ló sọ bẹ́ẹ̀ ó ní wonder shall never end that what happen kí ló ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ rí because tó bá kọjá yẹn bẹ́ẹ̀ wọ́n máa arrest ẹ̀ intruder ni kí ló wá ṣe lóòtẹ́ẹ̀lì mo sá fún ẹ tó ni wọ́n ń pè hòtẹ́ẹ̀lì mo sá fún ẹ tó ni sòfà àti ìṣe pé wọ́n fi aṣọ dìyàwó ẹ lójú wá mo sá fún ọ tó ni wọ́n ń pè bẹ́ẹ̀ whatever àrà tán bá fira wọn dá ń bẹ̀ lẹ́yìn géètì hòtẹ́ẹ̀lì ló ti lágbára bó bá náà yàn pa nínú hòtẹ́ẹ̀lì ọ̀sẹ̀ wọn ẹ̀ bó bá fọwọ́ kàn yàn lóòtẹ́ẹ̀lì assault ní ń jẹ́ ọ̀sẹ̀ wọn rẹ̀ ẹjọ́ rojọ́ rẹ̀ ìyàwó mi ni ọ̀dẹ̀ kan torí pé moment tó wà nínú ọgbà tiwọn físítọ̀ wọn ni o guest wọn ni o ẹ̀mí àti dúkìá rẹ̀ ó wà lọ́wọ́ wọn so wọ́n ní grace wọ́n ní opportunity láti protect ẹ̀ ní moment tó wà lọ́dọ̀ wọn torí bó bá dákẹ́ sínú ọgbà wọn àwọn náà ó lẹ́jọ́ tí wọ́n jẹ́ ṣé bí ọ̀nàrí bá fẹ́ gbé jáde because obìnrin yóò jáde kúrò ń bẹ́ ọ̀dẹ̀ léwọ́ bọ́ọ̀lẹ̀ ń bẹ́ so mo gbé ọ̀rọ̀ yìí wá fẹ̀yìn ọ̀jọ̀gbọ́n ẹ má bá wo ibi tẹ́ ti dá sí o kò tí ì tásìkò tẹ́ dá sí o mo fẹ́ yọ ti kálukú fún un. I'm going to call IG of police. Call him. There's a petition that... ẹ ti gbọ́ ìyẹn ló ń gbọ́ máa yẹn sọ pé I'm going to call ó ní call IG police there is a petition ó ní láti sọ bẹ́ẹ̀ gan kódà kó máa competition à ń bọ̀ bá tún competition gan wọ́n lọ́ọ́ jẹ̀bi bọ̀ ọbẹ̀ àwọn ọlọ́pàá go to fi ọ sí yẹ̀yẹ́ everybody ni ó fi ọ sí yẹ̀yẹ́ wọ́n á lọ lé ní ọ̀wù tọkùnrin owó nìkan kọ́ náà fi ń tọkùnrin o èèyàn máa ń fi làákàyè tọkùnrin èèyàn máa ń fi ìgbésẹ̀ tọkùnrin èèyàn máa ń fi ìhùwàsí tọkùnrin you behave like an action man ẹlòmíì ò lówó ṣùgbọ́n ní charisma ọlọ́run ẹlòmíì lówó kò hàn lára ẹ̀ kò tún ní charisma tó gbé ẹ̀wọ̀n pé aṣọ lówó dẹ̀ lélẹ̀ ẹlòmíì ò sì lówó ẹ̀ fọkàn sí pé ó ti lówó ilé ayé pẹ̀lú ìsọ̀rọ̀ sí ẹ̀ pẹ̀lú ìmúra ẹ̀ pẹ̀lú ìṣesí ẹ̀. So as far as I'm concerned ìyàwó yìí sọ lẹ́bi kò sẹ́ni tí ẹ bi léèrè tí ò ní rí nǹkan kan sọ ó try ó argue pẹ̀lú ọkọ ẹ̀ mo ní màsáàjì ló ń wá ṣe ẹ má bínú jàre ó ní màsáàjì ló ń wá ṣe òun ò tẹ̀lé wọn wọ hòtẹ́ẹ̀lì òun ò tẹ̀lé wọn wọlé náà ó ọkọ ẹ̀ ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni ṣe nu mọ́tò onímọ́tò confidently ló fi ń sọ̀rọ̀ nígbà bá jóbìnrin mi ni yóò ti bọ́lẹ̀ ńbẹ̀ yóò ti kúnlẹ̀ yóò ti máa gbọ̀n irọ́ o kì í ṣe láyè sin o brother mi kì í ṣe láyè sin obìnrin tó tẹ̀lé ọkùnrin wá sí hòtẹ́ẹ̀lì ó ti ròpin ó ti mìíní ẹ̀ moment tó ti rí ọ tó ọ tẹ̀lé máà nìyẹn lọ ni ó ti bọ́lẹ̀ ni ó ti mọ̀ sá lọ ó gbé kámẹ́rà lọ sójú ó tún dẹ́ ẹ lóhùn pé kó kan rẹ lábùkù tó fẹ́ kanra ẹ kó yẹ̀yẹ́ ara ẹ bó ṣe fẹ́ yẹ̀yẹ́ ara ẹ ìyá àwọn ọmọ ẹ ló disgrace yẹn láti fi sí social media because
kò sí nǹkan kan tí social media ọ̀bọ̀ ṣe fún màá nìyẹn kò sí ní tágbé ajàfẹ́tọ̀ ọmọnìyàn kankan fẹ́ ṣe fẹ́nì kankan pé wọ́n bá yàwó ẹ̀ sùn ṣé ń lọ bá nu ilé ẹ̀ ní hòtẹ́ẹ̀lì ó ti lọ bá wọn. agreement ní kéèyàn ó tó wá níbì kan kóbìnrin ó tó wá báyàn ń bẹ̀ agreement ní kóbìnrin ó tó wọnú mọ́tò kẹ́ẹ̀ tó jọ kúrò níbi tẹ́ ẹ wà kẹ́ẹ̀ tó jọ lọ síbòmíì agreement ní. wọ́n dò hòtẹ́ẹ̀lì kì í ṣe pé ó fokùn sí lọ́rùn ọwá ń wọ wọ́n bọ́ọ̀lì hàn jọ bọ́ọ̀lẹ̀ fúnra lára wọn náà jọ wọlé lọ. wọ́n sì tí wọ́n ṣe tán wọ́n sì sọ̀kalẹ̀ padà wọ́n dénú mọ́tò bóyá transfer ò lọ ni ọ̀gá honorable fi lọ mú káàṣì nínú mọ́tò. kò sẹ́ni tí yóò sọ fún mi pé wọn ò tí ì ṣe ń tán fẹ́ ṣe àbí màsáàjì wọn wá fún. ọ̀rẹ́sẹ̀ wèrè ògùnṣoògùn ọlọ́gbọ́n ìwo ni ó gbé tiẹ̀ kalẹ̀ bọ́yọ̀ oúnjẹ àárọ̀ bá talẹ̀. ìyàwó sì rò pọ̀ honorable lélẹ́yìí bùjẹ́bùdánù ní owó òṣèlú kúkú ni. bàbá ti bu nǹkan sí lápò bóyá nú ẹ̀ náà ni ó ti dé ta sí wọn náà lẹ́nu tẹ́lẹ̀ ká lọ́ọ̀ yọjú ràn lọ́bẹ̀ ká lọ́ọ̀ yọjú ràn lọ́bẹ̀ nísìnyí bóyá ìbá gé ẹran rẹ sàndùsàndù kọ́lọ́ọ̀ sànù àwọ̀ ọkùnrin yóò tún gé ẹran bí orí àbíkú ó tún máa béèrè pé ń bo ló ti rówó ẹ̀gbọ́n dáàdì mi tó dé ló fún mi lówó mo lọ́dọ̀ mọ́mì mi ni màsáàjì ọ̀ counseling kọ́lọ́ ń sànú àwọn ọkùnrin ta lọ́mọ nínú wa tán ti fowó àlè dáná oúnjẹ fún. ìyàwó mi mo fowó oúnjẹ lẹ̀ fún mi ò fowó oúnjẹ lẹ̀ ń dáná oúnjẹ lọ nìyẹn só o béèrè ibi tó ti ń ṣiṣẹ́ só o béèrè ibi tó ti rówó. ìwọ́dẹ ló tún ń jánu yìí pé mo fún lówó mi fún lówó ó ti mọ nǹkan tí mo á tún ra bọ̀kọ́tọ̀ sí ọ̀kárí máa jẹ́ sórí bíi tèdè. So like I said pápápá honorable yóò jẹ̀bi kò lẹ́bi ń bì kankan ìwọ fún nìtẹ́lọ́rùn ìdodo nìdajì ara tá a bá káwọ́ sókè ni orí ẹni tó wù ú níbi kan sáà náà ti pàdé as far as I'm concerned kì í ṣe pé wàá bá nínú ilé rẹ ó possible kó jórí social media wọ́n ti pàdé. I do say it wípé obìnrin tí ó bá pẹ́ lé ọkọ sọ́rí o kò gbọ́dọ̀ máa pẹ́ lórí social media kò sẹ́ni tí ó yẹ kó sí lórí social media nowadays because ẹ̀kọ́ pọ̀ ń bẹ n tó lè ràn yàn lọ́wọ́ nídìí iṣẹ́ èèyàn ọ̀nbẹ́ ń bẹ ṣùgbọ́n ìwọ̀nba ni bọ́kọ rẹ bá ti dé kó lórí social media pátápátá gbogbo tó bá ti ṣe tó bá fi dé òun ti tó. Concentrate lórí ọkọ rẹ irọ́ o obìnrin mi máa concentrate lórí fóònù ni ó tún máa bá sọ̀rọ̀ kò ní gbọ́ ọ̀tọ̀ wáyé sọ pé sọ̀rọ̀ gbọ́ ni wọ́n gbà kí lẹ sọ kíní tí mo wá yẹn tí mo wò yẹn ti wá jẹ́ kí n wà kárí dèwe kí ló ń wò jàre ẹni ẹlẹ́ni ti ṣe wàhálà lọ látàárọ̀ kí lẹ́ jẹ́ kí lẹ́ mú lọ́ba lọ bíìlì tí ń bẹ lọ́rùn ẹ̀ ní òjò lè gbélé. At the end of the day àwọn tó ń torí ẹ̀ ṣe wàhálà ọ̀hún ìgbé ayé mi wọ́n ń gbé lé sáwọ ọkùnrin kọ́ ni owó ọbẹ̀ tá à ń filẹ̀ mélòó là ń jẹ́ ń bẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ ẹ̀kan péré níjọ́ wọn bá ti ṣe náà láti jẹ́ ọkọ àti ìyàwó àtọmọ ni wọ́n wà nílé nítorí wọn ni wọ́n jẹ. My lovely brother and daddies ẹ̀yin lèmi ní ọ̀rọ̀ bá sọ o ẹ fi yín náà fira yín lọ́kàn balẹ̀ níwọ̀nba ẹ jẹ adùn ayé níwọ̀nba kò sádùn kankan láyé o nbí tí mo ti resolve pé kò sí adùn kankan láyé ni pé kò sí ní tó wù ká jẹ láyé kò sí bó ti wù kó dùn tó àgbọ̀nsẹ̀ rẹ̀ dànù láàárọ̀ ọ̀la kò sí ní tó wù ká máa mu ká wá mu ká sọ pé a ṣe fàájì àátọ́ dànù kílẹ̀ wù tó mọ́ bẹ́ẹ̀ fín pẹ̀fúmù yóò rùn tán bẹ́ẹ̀ wọṣọ yóò gbó yóò rùn yóò dọ̀tí kí wàá ládùn ayé nothing àyàfi ntí bá múnú rẹ̀ dùn because according to the Bible
wọ́n ní ọba Solomoni ló lówó jù ní dẹ́ẹ̀ ni o kò lè lówó tó Michael Adenuga nísìnyí o dẹ́ẹ̀ ni kò lè lówó Dangote lọ́wọ́ o kò lè lówó Zuckerberg débi tí ó lówó Elon Musk lọ́ba Solomoni wọn láyé ìgbà náà tán sọ pé òun ló lówó jù wọ́n ní síwájú ẹ̀ kò sí lẹ́yìn rẹ̀ àtúní rírú ẹ̀ mọ́ kì í ṣe ní ìsinyìí sà àwọn olówó kan ń bẹ náà wọ́n ń bẹ ní lágbàáyé owó wọn kọjá bẹ́ẹ̀ iye tán make lójúmọ́ especially àwọn tó wà into telecommunication àwọn tí wọ́n wà into telecommunication wọ́n á látẹ́gùn lásán làwọn ń tà òótọ́ dẹ̀ ni bí nọ́mbà wọn ò fún ọ ló fi lóòdù recharge card bí nọ́mbà wọn ò fún ọ ló fi lóòdù data àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ṣe ń pè lówó rẹ̀ ń jó lọ bó ṣe ń lo data lówó rẹ̀ ń jó lọ bó ṣe ń text message lówó rẹ̀ ń jó lọ. so kí ni tí mo gbìyànjú àti sọ ó wá sọ̀rọ̀ kan nínú ìwé oníwàásù lọ́jọ́ alẹ́ ó ní mo wọ́gbọ́n mo rọ́gbọ́n mo wá mọ̀ mo kò ó mo ní agbára mo níyàwó mo ní àlè rẹpẹtẹtẹ ó ní mo fi rí ayọ̀ dán ọkàn mi wò mo fi ọtí wáìnì sekùn lọ́ṣọ̀ọ́ ó ní gbogbo ohun tójú ń fẹ́ mo fojú gbogbo ohun tọ́kàn mi fẹ́ mo fi dùn that is whatever tọ́kàn rẹ bá sọ pé ah mo like kíní mo sì fẹ́ kíní báyìí yọ dẹ̀ ṣe bí kéèyàn ó rò pé ah ó wù mí kí Sunny Adé wá kọrin fún mi jọ sátidé kéèyàn ó sì pe Sunny Adé hello kí ọba orin mo fẹ́ kẹ́ wá kọrin fún mi sátidé ni kí Sunny Adé sọ pé mo ti gbére Ìjẹ̀bú-Igbó là ń lọ èèlò lẹ gbà lọ́wọ́ ará Ìjẹ̀bú-Igbó 10 million naira ni n kò fọ́ 100 million naira ẹ dá 10 million wọn padà wàláhì Sunny Adé ọ̀dà padà lágbára Ọlọ́run ààrẹ pé òun dífá ni kí Sunny Adé ó gbére báyìí nìsín kí Bọ́lá Ahmed Tinubu á sọ pé kó wá kọrin fóun pápápá lèyìn ó pe onínáwó ẹ wo changes kan ti wà o His Excellency ní kí n yọjú sáwọn l'Abuja that same day tẹlifẹsìn náà yẹn náà ni ẹ má bínú ẹ jẹ́ kí n bá pe Ṣínà Peter ẹ má wọrí màá dánwó yín padà màá bá ń sanwó fún Ṣínà kódà tìdùnnú làwọn onínáwó gbé láwọn ilé máa gúnlẹ̀ o ọkọ̀ ààrẹ bàálù yín ò ní já o nǹkan o ẹ bá mú nǹkan bẹ bá kí pírẹsidẹ́ǹtì o ẹ̀zálì bó ṣe rí gangan fọba Solomoni náà nù. ó ní gbogbo ohun tójú ń fẹ́ mo fojú gbogbo ohun tọ́kàn mi fẹ́ mo fi dùn mo sádágún omi mo kó fàdákà àti wúrà jọ jìnnà mo ní ẹran ọ̀sìn ju ti ẹnikẹ́ni lọ ní Ísírẹ́lì àbí ngbẹ́ sá sọ pé ó níyàwó 700 ó ní àlè 300 1000 nu bó bá jẹ́ 1000 àwa wá calculate ẹ̀ pé ẹ mélòó ni ọmọ súnmọ́ wọn lọ́dún òye yé wa wípé bọ́n ṣe jẹ́ 1000 yẹn yóò gbà tó bí ọdún 3 kó tó bá wọn sùn lẹ́ẹ̀kọ̀ọ̀kan kárí tó bá ń bá wọn sùn lójoojúmọ́ àbí kí lọ́dún kan 365 days ńlọ́dún kan. so ó kàn máa lé ní 1000 days ní that is equivalent to 3 years that is tó bá ń súnmọ́ wọn lójoojúmọ́ tí ń súnmọ́ kọ̀ọ̀kan lójoojúmọ́ tó yẹ pé ẹ̀kan ni yóò bá kan sùn yóò gbà lọ́dún 3 dáadáa ó wá ní gbogbo ẹ̀ àti wá àtẹ̀yìn òpin gbogbo rẹ̀ asán ni àti òmúlẹ̀mófo. ó ní tí n bá wo gbogbo tí mo kó jọ lábẹ́ òrùn ó ní ọkàn mi ó sọ fún mi pé ń fi ilẹ̀ lọ́jọ́ kan ẹnìkan ní sì fi sílẹ̀ fún ta ló wá mọ̀ bọ́yá ọlọ́gbọ́n ni tàbí aṣiwèrè òun sáà ni yóò jogún làálàá mi tí mo kó jọ lábẹ́ òrùn ó ní asán ni èyí pẹ̀lú. ẹ wá béèrè lọ́wọ́ Solomoni pé kí lórí tọ́jẹ lórí ayé ó ní tí mo bá jẹ àtèyí tí mo mu èyí ni pé mo jẹ mo sì mu nínú làálàá mi lábẹ́ òrùn. ọ̀ka mọ́tò jọ ẹni ẹlẹ́ni ni ogun àtàn ni ọ̀dẹ̀ jogún ilé ìsókù ọ̀ka lé jọ ilé ọ̀padà wò ó kò sí bó ṣe fáìn tó yọ wà outdated. àwọn ọlọ́lá kan ti kúnlẹ̀ yìí
ilé wọn ọ̀jọ́júmọ́ MK Abiola ẹ lọ wọlé MK Abiola ẹ lọ wọlé bàbá wa Adédìbú ńbàdàn ẹ lọ wọlé bàbá wa Alhaji Àríṣekọ́lá ńbàdàn àwọn tí wọ́n rí ṣe tí wọ́n lówó lọ́nù lánàá ni o wọn ò sí mọ́ lónìí gbogbo nǹkan wọn ti kò sọ́mọ tí ó gbé bẹ́ẹ̀ ọmọ ti gbé wọn ti kọ́ ilé tó dáa jù bẹ́ẹ̀ lọ nísìnyí so what are we talking about? So ẹ̀yin dádì mi ẹ̀yin brothers mi make sure you enjoy your life as little as you can not as much we can't enjoy life as much but we can enjoy it as little as we can try our best. Sacred God bless you sir mi ni wáyé tì as little as we can àwọn ọkùnrin ní mẹ́sẹ̀gì mi àná àti tòní bá wí obìnrin mélòó lẹ ti rí tí máa ń ní stroke ọkùnrin náà ni obìnrin mélòó lẹ ti máa ń rí tí máa ń ní heart failure ọkùnrin náà ni o mélòó nú àwọn obìnrin ló ti ṣubú nínú bedroom tán ti kú mélòó nú wọn láti gbọ́ ọkùnrin náà ni. àwa alálẹ́mì tí sọ sẹ́lẹ̀ lẹ́ẹ̀kan náà tán máa sọ pé kò síìkì bọ́ bá wà láàrin obìnrin ọkùnrin lọ́pọ̀ sí jù. so lórí kéèsì eléyìí ẹni tí ò jẹ̀bi rárá ni honorable torí àwọn bàbá wa sọ̀rọ̀ kan wọ́n ní bíyàwó ọ̀lẹ bá dàgbà olówó ní bá a fẹ́ ọ̀lẹ ló máa tọ́jú obìnrin o ló máa fẹ́ obìnrin olówó ọ̀dẹ̀ rí pé báyìí tó wá ya bẹ̀rùn ìwọ ọmọ tó rẹwà tó dá aláwọ̀ yìí wá fẹ́ jẹ́ kẹ́nìkan fi ìyà àti ìṣẹ́bayé rẹ jẹ́ wọ́n fẹ́ jẹ́ kẹ́nìkan fi ìṣẹ́ àti ìyàbayé ẹ jẹ́ súnmọ́ wa káwọ́ fowó tún ọ sí ibi tí lọ nìyẹn so ẹbí yẹn ò kì í ṣe tọlọ́hun ẹbí yẹn ò dẹ̀ kì í ṣe tẹ́ntọ́ fẹ́ ọ níyàwó kò sí tí ẹ̀dá máa ń fowó ṣe jù bẹ́ẹ̀ yẹn náà lọ sorry o I will never lie for you n máa sọ pé kò dáa bẹ́ẹ̀ kíní kankan bàbá láàárọ̀ ọmọ pa fún ọ bó ṣe wà látètè kọ́ sí nìyẹn ó ń bẹ ní ìsìn bẹ́ẹ̀ ni ó sì mọ rí títí ayé àìnípẹ̀kun ọmọ gbèsè ayé táwọn ọba ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni àwọn èyí tóòsì ìyàwó ta ní ọba gbẹ́sẹ̀ lé kò dẹ̀ sẹ́ni tí ó yí wọn lẹ́sẹ̀ padà ń bá sọ̀rọ̀ àwọn aláàfin wọ́n dédé rán àwọn èèyàn lọ jà àyàn lógun obìnrin tán bá kó bọ̀ ńbẹ̀ wọ́n dẹ̀ fẹ́lẹ̀ tó fà ń bẹ̀ ọkọ rẹ̀ ńkọ́ ṣe bọ́kọ ilé tí ẹ̀ sì mú kámẹ́rà dání ó ń rìkọ́ọ̀dù wọn àìmọye ọkùnrin wọn ti padà nù torí wọ́n fẹ́ gbàyàwó ẹ̀ mélòó ló tí ì rí inú ilé ayé mélòó ọgbọ́ ti obìnrin tóun àtàlẹ́ ẹjọ́ gbìmọ̀pọ̀ tán dẹ̀ pọkọ ìyàwó ló fi pílò dé ọkọ ẹ̀ lẹ́nu mọ́ ló fi pílò dé lẹ́nu mọ́ kíní kọ́ mọ́ bá a pariwo ńgbà tá lè gún lọ́bẹ̀ kárakára so what are you talking about? mo sọ lánàá tóbìnrin bá sọ fún ọ pé òun fẹ́ lọ mọ́ bẹ́ẹ̀ o torí Ọlọ́run mọ́ ń bẹ̀ ọ ni o ìyàwó rẹ̀ sọ pé òun fẹ́ lọ aláwọ̀ ẹ̀jẹ̀ ọmọ lọ torí kóbìnrin tó sọ pé òun fẹ́ lọ ó ti ń rò tipẹ́ wọn kì í ro nǹkan lójijì ní tiwọn ó ti ń rò tipẹ́ ó ti calculate ó ti gbé sórí ìwọ̀n ó ti mọ̀ pé kó wọn lọ ló pè ń ló fẹ́ fọ̀ òun kóbìnrin ó dẹ̀ tó sọ fún ọ pé òun lọ ìfẹ́ rẹ ti kú lọ́kàn wọn that is number one àmọ́ fẹ́ ká ẹ di eléyìí mọ́wọ́ àwọn ọkùnrin lè a lè níyàwó lé ká ní side chick méjì mẹ́ta mẹ́rin a sì tún máa respect ìyàwó wa má bínú o ọjọ́ kọjọ́ tí ìyàwó rẹ bá ti gbé ìdílé fẹ́ lòmíì kò nífẹ̀ẹ́ rẹ mọ́ ọ̀n gbọ́dọ̀ ọ̀dà wa bákan náà àwọn obìnrin máa ń wà attach mọ́ emotion àwa ń tójú wa bá rí la máa ń wà attach sí wọ́n mọ̀ bó ṣe lọ́yàn sorry ẹ má bínú ẹ foríjì mi pẹ̀lú bí mo la language yẹn o wọ́n mọ̀ yẹn nídìí Joshua wo gbogbo ń tọ́mọ yẹn fi ṣèbàdí ó pọ̀ ń ta bá rí làwọn máa wà attach mọ́
bá a ṣe rí wọn ara wo ti dìde ara obìnrin ò kì í dìde bẹ́ẹ̀ o. They must attach to you emotionally kan tó ní feelings fún ọ. tí feelings yẹn bá ti wá tán ọkàn wọn ti tán lọ́dọ̀ ẹ expiring date náà wà wọ́n ń lọ. bọ́ọ̀ bá jẹ́ kí wọ́n lọ wọ́n frustrate ilé ayé ẹ̀. kò ségun nínú pé kéèyàn fẹ́yàwó àbí kéèyàn lọ́kọ kó dẹ̀ káwọn kán má wúra wọn mọ́ kán dẹ̀ yọ̀ǹda ara wọn kò ségun kankan bẹ́ẹ̀ o. kò sí tí bíbélì ó fi sí ọ kò sí tí kùránì ó fi sí ọ ọlọ́run ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀. mi ì tún yìgì o mi ì dalé yín rú o mi ì sọ pé kẹ́ ẹ kọra yín o mo ń sọ reality tọ̀dọ̀ tèmi ni o ẹlòmíràn sọ wípé lóye tèmi ni. so pé máàlù yìí lọ bá wọn lóòótẹ́ ló dangerous o. woman yẹn ti gbà pé òun ti lọ already. tó bá jọkùnrin tó lazy ọkùnrin tó ya ọ̀lẹ yóò tún dúró sẹ́nu ọ̀nà kò ní jọ́ kẹ́rù á lóun ní jẹ́ kó mú abẹ́rẹ́ jáde nínú ilé yẹn ṣá ìwọ náà ló lù sí ọ̀sọ́pọ̀ náà wo ńgbà tí ó bá kẹ́rù tiẹ̀ jáde obìnrin míì tí ń bọ̀ ò ní ráàyè kẹ́rù sínú ilé ṣe ẹ̀ ti kọ́lé àbẹ́rẹ́ ǹtí ilé ńbo lọ máa ráàyè kẹ́rù yẹn sí ó yẹ sẹ́jẹ́ ó kó tiẹ̀ jáde kẹ́lù mi ò lè kó tiẹ̀ wọlé because ẹni tó fẹ́ wọlé tó bá tún ti rẹ́rù obìnrin yóò máa bẹ̀rù á ní ó lè padà wá at any time so why are you stressing yourself ilé ayé ò pé méjì wọn yìí lò lẹ́ẹ̀mejì gbàgbé ọ̀rọ̀ bíbélì sẹ́ẹ̀ gbàgbé christianity gbàgbé islamic religion gbàgbé ẹ̀sìn wa sọ pé gbèsẹ́gbẹ́ kan dílé ayé rẹ mú for now kí ló mú ayọ̀ wá fún ọ kí ni ń fún ọ láyọ̀ gbóbìnrin bá ti fẹ́ lọ kò ní kọ́kọ́ gbọ́ràn sí ọ lẹ́nu mọ́ gbogbo ọ̀rọ̀ rẹ ò ní tà létí ẹ̀. so bó o bá sọ wípé kọ́mọ́kẹ́rù jáde house of rep member èèlò ni ó fi gbalé fún èèlò ni ó fi ra nǹkan sínú ilé yẹn wọ́n á fọ́ ní iṣẹ́ nísìnyí tí wọ́n gun òrírò ẹ̀ rí. so lazy man ni máa ń ṣe bẹ́ẹ̀ if I were you tó bá jẹ́ mi àkàndọ̀rọ̀ Awikonko mo lọ opportunity láti rí wọn mo rìkọ́ọ̀dù máa yẹn mo rìkọ́ọ̀dù ìyàwó fún evidence ni I will save it I will keep it. so sẹ́ńtọ́ wá jókòó tí lélẹ́yìí God bless you o ẹ kú iṣẹ́ o ọlọ́run ó fèrè sí o ọlọ́run ó fi ìbùkún sí o and I will go. nǹkan ẹyọ kan tó lè ṣe tó fi lè múnú mi dùn ò ní pé tó bá jẹ́ pé ò lówó lọ́wọ́ ni dọ́bù ọ̀sùn ẹ bó bá ti wá dọ́bù ọ̀sùn ẹ kí ìyàwó yẹn ọmọ rí ọ lọ́jọ́ iwájú kínú rẹ̀ ọmọ bàjẹ́ ní tí yóò múnú tèmi dùn nìyẹn kọ́ mọ regret pé kí ló ń lọ fún wọn mọ̀ pé yóò padà dá fún. ṣùgbọ́n gbogbo eléyìí tó ń ṣe yìí at the end of the day tí ó bá lọ dáa fún ọ tí ó bẹ́tà fún ẹ tí ó bẹ́ sú ẹ fún ọ bíyàwó rẹ bá pàdé alọ́lọ́run ló ní kó ń fò lórí burúkú ara ẹ sílẹ̀ because trust women trust wa man yẹn ti mọ̀ wípé honorable yẹn ti mọ̀ wípé òun ti dalé woman yẹn rú already bẹ́ẹ̀ yẹn woman yẹn ó padà sunkún gbà tán bá kúrò níbẹ̀ yẹn o certain ó padà máa feel guilty yóò kọ́kọ́ rò pé bó lọ́kọ ń ṣe mọ̀ number one nìyẹn secondly yóò kọ́kọ́ máa wo bó ló ń ṣe padà délé yẹn ṣé lè yẹn ṣe lọ báyìí kò ṣe lọ honorable sẹ́rí ní táyé ń dà ìyẹn sọ pé fọkàn balẹ̀ come on cool down yóò gbé kó olóòtú ẹ̀bẹ̀ yìí lọ gbà òtẹ́ ẹ̀mí fún kọ́ máa ṣe fàájì rẹ̀ láàrin ijọ́ mẹ́wàá kọ́pọ̀lọ́ ẹ̀ kọ́kọ́ sílé ná kó tó béèrè ibi tó fẹ́ lé sí. lo and behold o lè ra mọ́tò síndì yes o lè kọ́lé kékeré fún o lè establish ẹ̀ pẹ̀lú business débi tóbìnrin yẹn ò ní regret mọ́. n tí mò ń sọ fún ọ ni pé má para rẹ̀ nítorí ẹnì kankan o má ṣe wàhálà àṣekú dórógbó gbẹ̀mí ara rẹ lọ́jọ́ àìpé nítorí ẹnìkankan bóyá torí ìyàwó àbí torí ọmọ stop saying torí ìyàwó mo ń ṣiṣẹ́ torí ọmọ mo ń ṣiṣẹ́ ó ṣiṣẹ́ parẹ́ o
àwọn ọkùnrin ni mo ń sọ fún ẹ̀yin obìnrin tí ń wò mí ẹ má bínú torí Ọlọ́run ẹ foríjì mí o àwa náà nílé ayé láti live we also have life ẹ̀yin kọ́ wọn ní ká wá sìnkú o torí kò síbẹ̀ èèyàn ṣe lè ṣe fún yín tó láyé kò ṣe náà ni Yorùbá ló tó bẹ́ẹ̀ ní parí ọ̀rẹ́ kí ló ṣe fún mi ní parí oge kí ni tó ṣe fún mi rí kí ló ṣe tẹ́nìkan kò ṣe rí ní ti parí ẹ̀ náà nu so ń gba tí mo dẹ̀ ti mọ̀ pé ní ó parí ẹ̀ let me enjoy life a bit bí n bá lọ lọ́la ara mi ò mọ̀ ṣàdúrà fún mi ń sàárè at least ìwọ náà gbìyànjú ikú ló stubborn ló ní dandan ká mú ọ wá mọ̀ ìwọ náà rí ilé ayé lò díẹ̀ ẹjá rí ilé ayé lò níwọ̀nba o so ẹ̀yin dádì àti mọ́mì mi ọ̀rọ̀ rẹ o ta lẹ̀yin dálẹ́bi náà mẹ́tẹ̀ẹ̀ta ìyàwó ni àbọ́kọ àbí bàbá ọ̀nàrẹ́bù lọ́dọ̀ tèmi sẹ́ẹ̀ ọ̀nàrẹ́bù ọ̀ jẹ̀bi o kò sẹ́ni mọ́ jalè bí lè bá dá o yes kò sí ẹni mọ́ jalè bí lè bá dá kọ̀dẹ̀sẹ̀ tí ó ní lọ́wọ́ wọ́n fowó rẹ̀ yẹn jẹ ní o ṣùgbọ́n èmi ń tèmi èmi ti rọ̀ yìí o n bá fẹ́ kan tẹ́ bá gbà lọ́ mi nù fẹ́ mi ẹlòmíì ò ti mọ wò mí báyìí pé àṣọ mi máa náwó kòǹkò ìdájú báyìí mi ò lè fẹ́ láéláé ẹ má fẹ́ mi mi ò dájú o mo náìsí gan o ṣùgbọ́n mi ò wáyé obìnrin o mo fọlọ́n búra bó ṣe rí bí life mi ṣe rí mo ṣe ń sọ̀rọ̀ yẹn o mi ò wáyé obìnrin mo ti calculate ẹ̀ mi ò wáyé obìnrin I am a responsible man to the core I will take my responsibility bọ̀ wípé torí pé torí kinní kan mo ṣe mi ṣiṣẹ́ nítorí ẹnìkankan o mo ṣiṣẹ́ nítorí ọjọ́ alẹ́ mi torí iṣẹ́ tí mo ṣe ò ní retirement kò ní pension bí n bá dàgbà nísìnyí kò sí ẹni tí ọmọ wa bọ́ mi bó bá jẹ́ láyé àtijọ́ ta máa ń dúró dọ́mọ pé ọmọ ní ọ̀tọ́jú wa ìgbàdo èèlò mo ti tọ́jú mọ́mì mi dà nísìnyí ọ̀nà mélòó mo ti tọ́jú mọ́mì mi ọmọ ọkọ̀lé fún ọmọ ra mọ́tò fún ọ mélòó mo ti rà fún ìyá tó bí èmi ilé mélòó mo ti kọ́ fún màá mi mo sì ti lé 50 wáì tí mo wá fẹ́ expect pé ọmọ kan ń bọ̀ àkọ́lé fún mi ra mọ́tò fún mi àwọn èèyàn kan ní lọ́ọ̀kẹ̀ àwọn èèyàn kan ní grace ẹ̀ má fọkàn sí bẹ́ẹ̀ o má calculate ẹ̀ bẹ́ẹ̀ o calculate ilé ayé rẹ gẹ́gẹ́ bí ẹni tí ọ̀rẹ́ ni pé tí kì í dákú ọ̀gbọ́ Yorùbá ní ẹni tí ò ní bá ń mú kì í sínwín ẹ bá mú tọ́ọ̀ bá ti nírú ẹ̀ má sínwín o bí èèyàn bá sínwín yóò wọjà o ń táwọ ọkùnrin ń dé má bí aṣọ ọ̀pọ̀ ju tobìnrin lọ́ngbà mi ò bọ́ tá a kì í sọ ńlá fi pé gbàmígbàmí ọ̀yàgbà ẹranko búburú ńlẹ̀ mi bọ̀ yọmọ ọdẹ torí pé abìlí pé nìsíta bá ti sọ nìsín ìyàwó wa máa ní rẹ̀wẹ̀sì ọkàn no not like me I will say it o kájọ pín ìrẹ̀wẹ̀sì ọkàn yẹn kó fìlì tí mò ń feel ẹ̀yin lè máa sọ ọkùnrin tí o kẹ́ mọ́ pretend gbélé ayé yín èmi àkàndọ̀rọ̀ Awíkonko ò lè pretend anything in my life I am always frank always straightforward always direct always factual kò jẹ́ ńlọ́rẹ̀ẹ́ inú mi sì máa ń dùn pé ń lọ́rẹ̀ẹ́ àìlọ́rẹ̀ẹ́ yẹn ò jẹ́ kó sí finish I live my life cool mi lọ́rẹ̀ẹ́ mi wá yẹn lọ mi mọtí mi mu sìgá mi lọ klọ́ọ̀bù ẹ gbádùn mi 100% reality mi mẹ́mu mi mutí mi mu sìgá mi mu fẹnujá mi mu kankan mi mu wáìnì bí bá fún mi wáìnì Mr. Awíkonko kò wá kọ ẹ́lì kò ní àgọ́ kankan irọ́ ọkàn mi ò ní gbé ẹ sáà fún mi lẹ́lẹ́rìn dòdò jẹ̀díjẹ̀dí máa ṣe mú ní mo láìkí jẹ̀dí mi àti jẹ̀díjẹ̀dí ti dọ̀rẹ́ ó lè dàbí eré o so now ìyàwó máa ń yẹ sọ́jẹ̀bi +234 904 851 9362 mo fẹ́ kẹ́yìn èèyàn bá mi dá sí program yìí +234 904
8519362 tàbí +234 915 147 9599 +234 915 147 9599 nọ́mbà tẹ́ fi máa bá mi dá sí inú tá ń jẹ̀bi náà mẹ́tẹ̀ẹ̀ta ọkọ lọ́jẹ̀bi ni àbíyàwó àbọ̀nọ́rẹ́bù. bàbá ọ̀nọ́rẹ́bù hello sir kí ni wọ́n ń kó bẹ́ẹ̀lù ń bọ́ ńlọrin ẹ lè fọ́mọgé láì fẹ́yàwó lé fíà ọmọgé pọ̀ dáadáa tẹ́ ẹ lè fẹ́ láì fẹ́yàwó lé because ìyàwó lé máa ń fọ̀n yẹn ń gun ẹ ẹsẹ̀ máa dọ́jà ara yín gbéra yín lọ ọ̀nà jíjìn ẹ ní lè proud ẹ ní lè dúró sójú gbangba rádàdà bá kálẹ̀. hello sir. Báwí kan tó yes sir. ẹ máa kó ètò ètò rẹ o ọkọ ló jẹ̀bi ọkọ lọ́jẹ̀bi. ìyàwó ò jẹ̀bi ìyàwó ò jẹ̀bi ọ̀nàrẹ́bù ò jẹ̀bi ẹ jẹ́ kí n fún yín lẹ́sàn fún tòró ti ṣe mí rí. ó yá sir. olórin kan wà nàìjíríà lára àwọn olórin àwọn àgbà onífújì ni ok. ó wá sí US lọ́dọ̀ wa ń bí ọ̀rẹ́ mi tó gbé wá èmi wà ń bí tẹ́yìn wá pè mí pé alágbájá mà ti dé yìí pé wọ́n máa ọ̀hún fẹ́ ṣe welcome fún kinní kan ìyàwó dín fẹ́ sílé ní ṣọ́ọ̀bù ok. dájọ́ dálẹ̀ èmi lèmi wà ní ṣọ́ọ̀bù nígbà yẹn òun wà nílé tó ń sùn tẹ́mi bá bọ̀ láti ibi iṣẹ́ láàárọ̀ iṣẹ́ alẹ́ ni mò ń ṣe èmi lèmi máa lọ sí ṣọ́ọ̀bù tóun bá jí àwa gba ṣọ́ọ̀bù lọ́wọ́ mi èmi á lọlé lọ sùn nígbà tó pè mí mo wá sọ fún pé wá o wọ́n ní lágbájá ti dé ilé o pé lágbájá ti pè mí o pé wọ́n máa ṣe welcome kìíní kan tó bá pè ẹ́ má lọ ò ṣó mọ̀ pé máa ṣiṣẹ́ lálẹ́ yìí o Ọlọ́run ti gbọ́ n bá lọ lé ń tèmi mo lọ sùn ó wá tákòókò tó yẹ kó wọlé padà kémi lè máa lọ bí iṣẹ́ kó wá ṣọ̀wọ́n ọmọ kò bá dé mo bá pè ìyàwó ọ̀rẹ́ mi yẹn náà yẹn gbàgbé yẹn ní àkọsíbì mo wá pọ̀ ọ̀rẹ́ mi bá níyà pé wá o lágbájá wà ń bí o ìpè ń ṣe ló tiẹ̀ tó ló ń yan bọ́ pé ló ń ṣà láàrin gbogbo àwọn èèyàn bí o pé nítorí olórí yẹn sọ pé òun wẹ́ni tó máa fún òun ní ike ní green card ó yé mi bẹ́ẹ̀ ni. olóhùn wẹ́ni tó máa fún òun ní ike pé ìpè ń ṣe ló ń sọ pé òun á fún yín pé òun á pè pé wá arábìnrin ṣé bó lọ́kàn lè bá olóye fẹ́ fún léyìí níke nígbà tó lọ́kàn lé ó lọ ní kóun má dá sí yẹn ń bá sọ fún yẹn má wọrí o wọ́n dẹ̀ wá lélẹ̀ tàbí ní pé bí iṣẹ́ mo wá sọ fún pé possibility wà kí n pẹ́ kí n torí Ọlọ́run ṣe é pé ibi iṣẹ́ mi mo yìí nípò tí mo yìí lè yan bọ díẹ̀ bá sọ fún yọrin tó wà tó jẹ́ ọ̀gá fún mi bẹ́ẹ̀ pé wà ó máa pẹ́ kí n tó dé o olókè mi ní possibility dẹ̀ wà mo lè má dé nítorí mọ́tò mi ń yọnu olókè n bá gbé mọ́tò kúrò níwájú ilé mo wá lọ páàkì ẹsẹ̀ ìkúlé níbi gàrájì mo bá pa gbogbo náà lé mo wá dúró mo ń wò mo jókòó sínú living room mo wá bẹ́ẹ̀ mo kàn rí iná yẹn tó wá nítorí iwájú ilé la máa ń sábà páàkì sí nígbà tí ó ti wá rí mọ́tò tèmi níwájú ilé yẹn ó rò pé bóyá mo ti lọ síbi iṣẹ́ but ọpọlọ orí ẹ̀ ò jẹ́ kó rò yí pé mi ò lè fi àwọn ọmọ mi sílẹ̀ àwọn ọmọ kéékèèké sílẹ̀ sínú ilé lásán fún ara wọn. ó ṣílẹ̀kùn tọ́nà báyìí ló bá rí mi ní orí kí à ń bẹ tí mo jókòó sí living room. lágbára ò tí ì lọ ni mo níbo mo fẹ́ lọ níbo ló fẹ́ kí n fọ ọmọ yìí sí. mo níbo ló lọ òun ṣe kinní kan lágbájá ló ní kóun wá mo níyẹn kan mo ní ṣèbí mo sọ fún ẹ pé kó má lọ mo ní ṣùgbọ́n ò tí ì lọ. bàbá wí kò ṣe rí alẹ́ ẹjọ́ yẹn
ni mo ti mọ̀ lọ́kàn mi yìí pé mo ti ṣetán pẹ̀lú ẹ̀. wow. Mo dẹ̀ bọ́ sínú mọ́tò mo lọ bí iṣẹ́. Nígbà tí n dẹ̀ máa dijọ́ kejì tí máa dé láti bí iṣẹ́, ọ̀rẹ́ mi yẹn wá pè mí wá sọ fún mi pé ó ní kí n ṣọ́ra o pé lágbájá ń plan ni pé ó dàrẹ́ pé ó fẹ́ máa fẹ́ lágbájá ọ̀gá yìí o bàbá yìí o. Mo ní tó bá rí kó ṣe, mo nítorí èmi ti ṣetán already. Mo ní nítorí pé kí ni gbogbo àwọn ẹni tó lọ bá yìí alágbára ni ó dàgbà jù mí lọ. Àkó ń ṣèwọ nìkan ló ní. Wọ́n ṣe ń jà fún lọ́dọ̀ wa ni wọ́n ń jà fún lánàá state. Mo ní ṣé ìyẹn lèmi fẹ́, mo ní mi ò ní tó bá ti jẹ́ ilé jọ̀gẹ̀dẹ̀ mi ò lè ṣe mọ́. Kí wá lọ ṣé àrùn ni mo fẹ́ kó ni àbí kí n lu mágùn. Mo ní mi ò ṣe, mo ní kí yẹn má wọrí. Jẹ́rí ìtẹ̀sọ lánàá àti program tẹ̀ ṣe lánàá àti program tẹ̀ ṣe lé nìyí. Ọkùnrin tó rí ẹ̀ bá pé kó má fi ẹ̀mí ara ẹ̀ ṣòfò àti nílùú yìí ni o àti ní ọ̀dọ̀ wa nínú ilé Nàìjíríà wa ẹni o wá fún ẹ̀mí ara ẹ̀ ṣòfò nítorí obìnrin kan. honestly sir. Torí pé kí ni wọ́n máa ń sọ pé èló làmúrùnkùn múndíá ni tádé níbo fẹ́ máa ra rìn wọ́ọ̀dì. Ojú là ń dò ti bí ti sàlẹ̀ ó yàtọ̀. kò yàtọ̀ bàbá. kò yàtọ̀. Kí ni mo yá fẹ́ para mi tí n fẹ́ lọ máa lé obìnrin kan kiri n tó fi lè mú kó lọ bẹ́lòmíì sùn ó ti ṣetán pẹ̀lú ẹ̀. bẹ́ẹ̀ni pátápátá. tó kí ló fẹ́ wá rò ṣé nígbà tó rí yẹn sìn tó bá wá wálé wàá náà bọ́ṣọ sí hòhò ibi tẹ́nìkan ti wọlé sí. àbí ṣé wọn ló ṣe tiẹ̀ ni that is number one. àbó ò ní ṣe mọ́ ẹ kàn jọ máa gbénu lé wáyé tẹ wá jọ ń gbénu lé. kí lẹ fẹ́ jọ máa gbélé ṣe. kí lẹ jọ máa sọ ná. ọjọ́ kú o ti rọjọ́ olúwẹ̀ ti rọjọ́ kú ẹ̀ ọ̀rẹ́ dì ní. bẹ́ẹ̀ ni o. kó má bàa rọjọ́ kú ẹ̀ rọra sọ pé má bínú o bó bá ṣe kó fi lélẹ̀ fún kó jáde ń tiẹ̀. bẹ́ẹ̀ ni tí ọba dẹ̀ ṣe make sure pé wọ́n gangan ọjọ́ kẹrù ẹ̀ tán. bẹ́ẹ̀ ni. sọ fún pé lọ́gbọ́n o free anytime tó bá fẹ́ kẹrù ẹ̀ kó ntọ́ bá wù ọ́ nínú tọ̀dọ̀ mi náà mú mọ́. màá gbà bàbá wí kókó tèmi ṣe gbẹ̀yìn nínú ọ̀rọ̀ yìí nìyẹn. wow. n tí mo ṣe nìyẹn ilé mi èmi ni mo rà. ṣùgbọ́n mo wá ra ilé yẹn nígbà yẹn kò sórúkọ ẹ̀ nínú ilé. nítorí kò ṣiṣẹ́ ju ọ̀rọ̀ ṣọ́ọ̀bù yìí náà lọ. nígbà tí mo ti rí gbogbo ẹ̀ báyìí mo dẹ̀ ní bíi bàbá funfun ọmọ funfun ni bàbá yẹn ó mú mi bí ọmọ gan ni mo wá sọ̀rọ̀ yẹn fún òun ló kọ́ mi lọ́gbọ́n tí ń lò. èmi ta létí ò mọ̀. wow. mo kàn á dalẹ̀ ẹjọ́ kan ni mo kàn pé gbogbo èmi àtọ́ ọmọ gbogbo wa wà lórí ìdáni mo ní meeting family meeting wọ́n dẹ̀ bọ́ síbẹ̀ ọ ní kinní kan àkọ́bí mi dẹ̀ pé lágbájá tó bá di ìparí ọ̀sẹ̀ yìí èmi máa kó kúrò nílé o. tó bá fẹ́ bá mi lọ that is fine tó bá fẹ́ bá yẹ ẹ dúró that is fine èmi tí mọ̀ ẹ́ pé gbogbo àwọn ọmọ mi èmi náà máa bá lọ. gbẹ́gbọ́n wọn ṣe sọ pé dáàdì ẹ̀yin lèmi máa bá lọ ọmọ àbúrò ẹ̀ náà ní èmi mo dẹ̀ sọ fún ìyá mo ní ṣo ti gbọ́ mo ní tó bá di jọba ìyàwó a máa kó kúrò nílé. mi ò tí ì ra lé mi mo lọ rẹ́ǹtì ilé mi lọ rẹ́ǹtì apartment 3-bedroom apartment mo rẹ́ǹtì. ìjọ yẹn báyìí mi àtàwọn ọmọ mi kẹrù jíjọ pé báyà kẹrù àjáde ni a fẹ́ lọ jí rẹ̀ sí bù ńjọ́ náà lọ́hùn-ún ni ló jí ló ká wa mọ́ bìtà tí ń bù rẹ̀ sí mo kàn gbọ́ tẹ́ni yẹn kíkan náà ọmọ mi kọ̀yìn sí báyìí mò ń bu ráìsì tí máa lọ sè ni mo gbọ́ tí ọmọ tó wà wájú mi tó kọ́ ẹ̀ ló sọ pé good morning mommy ṣẹ̀rí ó dàbí kílẹ̀ lánàá kí n kó sí nítorí mo mọ ẹ̀wọ̀n tọmọbìnrin àìmọye ọlọ́pàá tọmọbìnrin ti fi gbé mi. wow. so èèyàn gbọ́dọ̀ parẹ́. ọlọ́gbọ́n.
èèyàn gbọ́dọ̀ parẹ́ Ó ẹ̀sà lágbára o. ẹ̀fọ́ láti mọ nǹkan tó fẹ́ ṣe o. bẹ́ẹ̀ ni bàbá. èèyàn láti mọ tó fẹ́ ṣe èèyàn láti tọ́jú ara ẹ o. God bless you, bàbá. ọ̀ nídìí láti máa ṣèpẹ̀ fún ọkùnrin kankan mọ́ sí. tóbìnrin kan bá fi lè ti lọ gbé díẹ̀ lẹ́fẹ̀ẹ́ lómi. yọ̀ǹda ẹ̀. ó nídìí ó ti tán. yọ̀ǹda ẹ̀ jọ́ máa lọ. it's over with. rọra máa lọ jẹ́ because ẹni tẹ̀yàn máa wò tọ́kẹ̀yàn máa gbọgbẹ́. yọ̀ǹda ẹ̀ kọ́ máa lọ ni. kò sí bó ṣe máa rí tílẹ̀ òní máa bàjẹ́ then you don't need it. No, Terry, there's a lot of things that you saw. Tí mo máa ń sọ fún mi, ìyàwó mi báyìí jókòó tí mi sí ọ̀bùn. Ó máa ń sọ gbà mí á ní ìwọ àti máa yìí no wonder tó fi láìkì máa yìí wáyé bára wa mú. Honestly, sir. Bára yín mú gan ni o. Pé kí ni àmọ́dé tó ń lè wá para mi. Ọlọ́run ń lè para mi nítorí obìnrin kankan. bẹ́ẹ̀ lèmi náà. bẹ́ẹ̀ lèmi náà. Ń dẹ̀ lè para mi nítorí ọmọ. Hell no. No. Because some are live life wọn o and they will live very fine. Bàbá wọ́n á live very fine tó jẹ́ pé wọ́n á tó ìyá yẹn tẹ́yìn fígbọ́n pé kìíní yẹn tó jẹ́ ìyá yẹn tẹ́ ń kówó fún tẹ́ ń san gbogbo ẹ̀yẹn wọ́n á tún wá pa ẹ̀yìn tì. lágbára Ọlọ́run ìyá yẹn náà tún máa lọ bá. Ọlọ́run Ọlọ́run. bí ṣe wà yìí ń sìn nọ́mbà ní Father's Day dé káàdì náà máa rà fẹ́mi. lágbára Ọlọ́run tàbí message. Mother's Day. Happy Father's Day daddy. Happy Father's Day. ó ti tán. Mother's Day dé báyìí èrò rẹpẹtẹ ni. bẹ́ẹ̀ni ẹrù pé bóyá à ń ṣọdún kérésì ni. èmi àtẹ̀rọ nígbà tí wọlé àìdádì màá tẹ̀rọ ra kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn màá dẹ́gùn kèmí lọ màá jókòó mi màá wò ó ń tẹ̀mí mo gba káńfọ́ lọ. àìmọye ọ̀wọ́n ọ̀rẹ́ mi láyé ìgbà yẹn lọ́wọ́ náà wọ́n bọ́ kí ló bí mo bọ́kùnrin ògìdán màá kàn rẹ́rìn ni pé àwọn máa ṣe o. inú ẹ̀ ń dùn torí pé kí ni ìyẹn náà tún ti join set wa àwa ò jìyà. God bless you baba mi ní wáyé tí o. kọ́lọ́ máa ṣọ́ wa ní o àmì sá àtẹ̀yìn náà ó dàárọ̀ sá. ẹ kú ètò ẹ ṣé gan ó dàárọ̀. Yes sir.